ọjọ́ méjì jọ mẹ́ta láti ìkànnì Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV. Ìyá wa tẹ́ ti mọ̀ bí ẹni mowó, ọ̀dọ̀ ìyá náà la wà ní ìlú Ọ̀yọ́ Aláàfin ìyókọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́tẹ̀ ọmọ àti bàbá yìí. Ìyá wa ẹ bá ń kí àwọn aráalé. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o, gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Èmi ìyálóde ìṣègùn atáyéṣe ọ̀jẹ̀ fún gbogbo ìlú Ọ̀yọ́ náà ni o, tí mo jẹ́ ìyá ẹgbẹ́ fún gbogbo ìṣègùn pátápátá ní Ọ̀yọ́ Aláàfin. Ìyá wa atáyéṣe gbogbo ìṣègùn pátápátá, a tún ti dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà pè wá pé ó tọ́jọ́ méjì jọ mẹ́ta tá a ti dọ́dọ̀ yín kàn yìí látàrí wípé bóyá àwọn iṣẹ́ oríṣiríṣi tẹ́ bá wọn jù sílẹ̀, àwọn tó wà lókè òkun ni o, àwọn tó wà ní Nàìjíríà ni o. A tún wá wò pé ká tún wá gbéra fúyà, ká tún wá gẹ́gẹ́ bí ìṣe wa, bá a ṣe máa ń wá. Ìdí nìyẹn tá tún fi tá fi délùú Ọ̀yọ́ ní òní yìí. Àkọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní ìpèníjà tó jẹ́ wípé wọn ì mọ èèyàn tí wọn ò bá sọ fún. Ẹ̀yin gẹ́gẹ́ bí yèyé agbọmọlà tó sì jẹ́ pé Ọlọ́run lò yìí yàtọ̀ sáwọn tó jẹ́ wípé àgbà lọ́wọ́ mẹ́rin balẹ̀ tòǹtòló ni wọ́n. Ọ̀nà wo làwọn èèyàn yóò fi máa dé ọ̀dọ̀ yín, àti wípé irú àwọn ètò wo ni ló ti wà kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ ṣeun olóòtú, àdúrà yín ó gbà o, iléeṣẹ́ yín ò ní jóná o. Iwájú báyìí ìlọlé erin máa fọn, iwájú lẹ́ẹ̀mọ́ lọ o, ẹ̀ ní jayé wẹ́yìn. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò mí, àdúrà yín ó gbà o. Ẹ rí náà rí lọ́kàn yín ọ̀bàlẹ̀ o, ẹ̀ ní jayé wẹ́yìn, ẹ̀ ní fọlá pìtàn. A kú ọdún àwẹ̀ yìí o, Ẹlẹ́dùmarè ọba wa ṣe o, ẹ̀mí wa tó rí bẹ̀rẹ̀ rẹ̀ náà ní òròpin rẹ̀. Àwọn bẹ́ẹ̀ ṣe béèrè ọdẹ púpọ̀. Àkọ́kọ́ bí wọ́n ṣe dọ́dọ̀ mi nílùú Ọ̀yọ́ Aláàfin ní gbogbo ibikíbi tí wọ́n bá ti ń bọ̀, kí wọ́n dúrọ́ọ̀bù ní Owódé, last bus stop wa Owódé ni. Tẹ́ bá ti pe nọ́mbà mi, èmi náà ni màá gbé. Mo wà ní Sábò area ní Àkọ́júdà LA school Sábò Ọ̀yọ́. Nọ́mbà mi ni 081 60 98 76 47. WhatsApp nọ́mbà mi náà nù, wọ́n tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. Àwọn tá a mú wá fún yín lọ́sàn-án yìí, àwọn nǹkan tí yóò ṣe wá lóore ni. Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn tí wọ́n máa ń jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́. Nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yìí, inú wọn náà ni Ajé wà, inú wọn ni Ìyálóde wà, inú wọn lélẹ́kò wà, inú wọn ni Yemọja, inú wọn l'Ọ̀ṣun, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ kọ̀ọ̀kan ni wọ́n, ṣọ̀kan kan papọ̀, tó ń jẹ wọn ò sí papọ̀. Tẹ́lẹ̀yìí bá jẹ nǹkan báyìí, eléyìí lè má jẹ nǹkan báyìí, bí wọ́n ṣe kọ́ látòdì ọ̀run ni. Oúnjẹ wọn ò papọ̀, bíbọ wọn náà kò sí papọ̀. Ṣùgbọ́n tá a bá wáyé, tá a bá ti mọ̀, á mọ̀ ń tó yẹ kí a kọjú da, á mọ̀ ibi tí à ń lọ yàtọ̀ fún ibi tá a ti ń bọ̀. Torí kéèyàn ọmọ ibi tí ń lọ gangan ó dáa púpọ̀. Elédùmarè ó ṣàánú yín o. Àtàrà ìlú èbó ni o, àtàrà òkè ọya ni o, àtàwa tá a wà nísàlẹ̀ bíi náà pátápátá láàrí tiwa ṣe. Ajé èèyàn nú ayé. Ajé tẹ̀ ń wò yìí, ntọ́dá púpọ̀ ni tí ò gbọ́dọ̀ gbẹ́yìn nínú ìgbé ayé ọmọ ẹ̀dá ní Ajé. Tí wọ́n bá dáfà rẹ̀ fún yàn pé kéèyàn máa bọ Ajé, kóun náà ti ní lẹ́mìí pé òun gbọ́dọ̀ ṣẹ́ Ajé yìí sọ́wọ́, kóun ó ní báyìí, kóun ọmọ pé bọ níṣẹ̀dọ̀ òun, yóò sì máa rí ṣe. Owó ọ̀gbọ́dọ̀ wọn, kò gbọ́dọ̀ rárí owó mọ́ téèyàn bá ti ń bu Ajé dáadáa. Ẹlòmíín bẹ wọ́n sọ wípé Ìyálóde ni kó máa bọ. Bí wọ́n ṣe ń bọ̀ Ìyálóde kò papọ̀ mọ́ bí wọ́n ṣe ń bu Ajé. Ẹlòmíín wàárẹ̀ tí wọ́n bá ti ní kó bu ẹgbẹ́ rẹ̀ tó bá ti bọ́ lẹ́ẹ̀kan. Èwo ni Ìyálóde? Ìyálóde ni. Ìyálóde Ọ̀rẹ́gẹ́ Aníwúrà àtọ́jẹ tó tàkùn yogun, àwọn ní ìkòkò wọn ni. Àwọn làwọn máa ń jẹpo ìkòkò wọn nu. Tí wọ́n bá ti ń bọ́ fún ọmọ náà, yọ ọ̀rọ̀ náà lọ. Torí pé ẹgbẹ́ kálukú ọ̀pápọ̀, ẹgbẹ́ orí àtàn wà, ẹgbẹ́ balùwẹ̀ wà, ẹgbẹ́ etí odò wà, oríṣiríṣi làwọn ẹgbẹ́ wọn tí ọ̀pápọ̀. Tá a bá wá ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń jẹ wọn, tá a bá wá ti gbé kalẹ̀ tán, tá a bá mójútó ìgbé ayé èèyàn rọrùn. Ṣùgbọ́n ní tó bá gbé kalẹ̀ tí ò mójútó, òní ń wá dààmú. Àtọkùnrin àtobìnrin lẹ́lẹ́gbẹ́, ọ̀sẹ́ni tí ọ̀lẹ́gbẹ́ látòdì ọ̀run.
bí kálukú ṣe ní tiẹ̀ ẹlòmíì wọ́n rí pọ́ lọ́kọ̀ fá ẹlòmíì wọ́n rí pé kọ́ lọ sẹ́fá ara ẹgbẹ́ ni nínú tá a yàn látòdì ọ̀run ìní kìí ṣe wípé téèyàn ó rò lẹ́mìí mi pé mo sì fẹ́ sẹ́fá téèyàn bá rò lẹ́mìí èèyàn pé mo sì fẹ́ sẹ́fá ó gún wá pé kí wọ́n bò ń jáfá lé lórí sọ́bẹ́lẹ́dọ̀ òun mi àbí ọ̀bá mu kìí ṣe wípé gbogbo èèyàn iná lọ́jọ́ yí pé ojú kan náà láà lọ àlè lójú kan náà téèyàn bá ti wá gbẹ́gbẹ́ ìkalẹ̀ téèyàn bá mójútó torí ìdí kan pàtàkì ní mẹ́lòmíì débẹ̀ ẹlòmíì ń bóbì sùn lójú oorun tó bá ti jí nǹkan ọmọkùnrin rẹ̀ ní ọ̀bá lára rẹ̀ ìyàwó ọ̀run rẹ̀ ní bá sùn ọmọ ẹlẹ́gbẹ́ ni olórí sì ní lọ́hùn obìnrin náà wà fẹ́ pé ọkùnrin ọmọ bá sùn lójú oorun ọmọ ẹlẹ́gbẹ́ ni olórí sì ní lọ́hùn ọkọ ọ̀run rẹ̀ ní bá sùn ṣùgbọ́n tí wọn ò bá tètè mọ̀ tẹ́lẹ̀ yìí ó bá fi gbogbo inú ilé tá a wà yìí tó fi di owó yọ tàn yóò mọ̀ mú ìdíwọ́ àti yóò mọ̀ mú ìdíwọ́ lọ́wọ́ ni kò sí tó lè dáwọ́lé kọjá ni tí ń gba kọ́ńtíráàtì ńláńlá tí àwọn ẹgbẹ́ bá ṣetán tí wọ́n fọ́rẹ́ wọn náà yóò gbàgbé kò wáyé ni. àwọn tó wá wà lókè òkun tí wọn ò sí ní Nàìjíríà irú àwọn yẹn bò náà ti lè rìn. àwọn tí wọ́n wà lókè òkun tí wọ́n bá ti pè wá tí wọ́n sọ bí tí ń ṣe wọ́n kódà kẹlòmí ò tó sọ tí ń ṣe tó bá ní kábò ń dáfá tá a bá dáfá tá a bá ti sọ fún òun gán gbọ́dọ̀ mọ̀ pé tí ń ṣe òun ajá náà tọ́bọ̀ wá jápẹ́ ni tó fẹ́ kó pò ń bẹ̀ ni tó bá ti sọ fún wa tá a bá ti sọ bí òṣè rìn á bá digbẹ́ ẹgbẹ́ rẹ̀ lódò á lọ bẹ̀ wọ́n kẹlòmí wà tó jẹ́ pé orí àtàn ìlẹ́gbẹ́ rẹ̀ wà orí àtàn á bá bẹ̀ wọ́n ẹlòmíín wà tó jẹ́ pé di ọ̀gẹ̀dẹ̀ ńlá àgbèrè àwọn èmèrè pọ́nbélé tá a bá gbé débẹ̀ wọ́n sọ bá a ṣe rìn fún wa tá a bá ti wá bá wọn ṣe nǹkan yìí tán ibẹ̀ náà láwa ti béèrè wípé ṣé tá a ṣe yìí ni ó mú ìrọ̀rùn bá lágbájá ọmọ lágbájá tó bá ló kù lẹ́yìn àwa béèrè fún pé ṣé ó gbé àwẹ̀ ẹgbẹ́ ìkòkò ẹgbẹ́ ni wọ́n ń pè ní àwẹ̀ ẹgbẹ́ kó gbé kalẹ̀ a wà béèrè pé irú ẹgbẹ́ wo gangan ni bọ́yá Ọ̀ṣun ni o bọ́yá Yemọja ni o bọ́yá Ìyálóde ni o bọ́yá Eléko ni o gbogbo kálukú jagun nú ẹgbẹ́ Ìyámọ̀kun Ìyálájé gbogbo ẹ̀ lóríṣiríṣi. àwọn kan sọ pé àwọn ọmọ pupa nìkan ni ó jẹ́ bí emèrè ṣé àwọn emèrè náà tó wà náà àwọn èèyàn dúdú lọ́pọ̀ ń bẹ́ẹ̀ èèyàn dúdú lọ́pọ̀ ń bẹ̀ tọ́lá wọn farapamọ́ jẹ wọ́n ń yà dáadáa táwọn èèyàn pupa máa tètè hàn láfi mọ̀ pé èèyàn pupa ẹ̀sákílẹ̀ ní ìsìnyẹ̀wò oṣù kan nínú gbogbo oṣù tí wọ́n sọ lẹ́nu December tí dáadáa bá ṣẹlẹ̀ December ni o tí dáadáa tún ṣẹlẹ̀ December ni o àwọn oṣù míì náà ń bẹ tó burú ju tiẹ̀ lọ tí nǹkan ṣẹlẹ̀ ní dáadáa tá a gbọ́dọ̀ wí kẹlẹ́dùnmọ̀rì ò jẹ́ dáadáa ọmọ ṣẹlẹ̀ sí a ká mọ́ bá àwọn aráburú bẹ̀ tó bí ọmọ pupa náà ṣe wà nínú ẹgbẹ́ àwọn ni wọ́n ò fojú sí la torí kò sí bẹ́ẹ̀ ti rẹ́yìn ju ọmọ pupa tí ẹ̀ ní mọ̀ọ́rú tí bàbá ṣe Yemọja ní ọlẹ́yin ju tí ó gbé wá tọ́ba yẹ pẹ́gbẹ́ lásán ni ọlẹ́yin ju tí ó gbé wá nínú Òṣòko ẹgbẹ́ nínú Òṣàlá Òṣòlúfọ́n ẹgbẹ́ ni. ẹgbẹ́ yìí a máa fa àìrọ́mọbí obìnrin mi tàbí. a máa fa àwọn àtijẹ àti moko dí. a máa fà á lọ́pọ̀ jù tẹ́gbẹ́ mi ọ̀bá yọ̀ǹda ọmọ tí sì fi tipátipá wá àwọn ni wọ́n mọ̀ bí àṣọ ògbó tó sùúrù òní pé tí wọ́n pè ó ti tó bí ó kú. nọ́mbà mi ní 081 60 98 76 47 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi náà nù wọ́n tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. so káwọn èèyàn pè láti òkè òkun ní àbí Nàìjíríà lè wà. bẹ́ẹ̀ ni yóò wọlé. ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ròyìn wọn gbẹ́nu sọ̀rọ̀ sì sí lọ́rọ̀ wọn ẹ̀yin lè pe nọ́mbà wọn báyìí àwọn táwọn àlókè òkun bá ti wá pè yín ọ̀nà wo lágbàdá sí ọ̀rọ̀ tiwọn. tí a bá ti pè mí pé ká bá wọn dáfá á bá wọn dáfá á sọ tí fa sọ fún wọn
ẹlòmíín wà tó yẹ pé wọ́n sọ fún wípé àwọn àgbàlagbà ni wọ́n ń dà láàmú ni wọn ò jẹ́ ọ̀rọ̀ náà lọ ètùtù àwọn àgbàlagbà láàmú ṣe fẹ́lẹ́ yìí tí wọ́n fi túwọ́ kúrò lọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ yìí tọ́nà bá ti dí mọ́ wípé wọ́n ń dáfà àgbàlagbà fún yàn tọ́nà ti dídé bẹ́ẹ̀ eléyìí tí àbá máa ṣètùtù kò sí tó lè lò tó lè ṣiṣẹ́ yóò máa ṣètùtù yóò sì máa lọ àtúndé ìní gbogbo tí wọ́n bá ń lò ló fi lè ṣiṣẹ́ nú ara rẹ̀ láyé rẹ̀ fi lè rọrùn tó bá jẹ́ pé bíi tẹgbẹ́ náà ní fún tẹ́ béèrè nípa tọmọ bíbí tí wọ́n bá dínà mẹ́lòmíì tí bá ti ń bí àṣọ ògbó àwọn ẹgbẹ́ rẹ̀ ni ọ̀títọ́ bá tó dìgbà fún wọn tá a dìgbò odò á dìgbò ọkọ̀ ọ̀run rẹ̀ mọ́ tá a kọ́yìn wọn síra wọn ẹ̀yìn ìgbà láwọ̀ àṣẹ̀ṣẹ̀ rí tọ́jú ní ọ̀ṣẹ̀ṣẹ̀ bímọ ni wọ́n wà yọ̀ǹda ọmọ fún un. wọ́n tiẹ̀ ní a máa àfẹ́ẹ̀tì ọkọ tó bá fẹ́ rú wọn náà. ní máa àfẹ́ẹ̀tì ọkọ tí ọkọ ọ̀run rẹ̀ bá ń gùn lórí tọkọ tí ó fẹ́nu ilé náà tó ń gùn lórí gbogbo sí ọkọ ní ọmọ dàrú. ọ̀rọ̀ lẹ ti gbẹ̀yìn o ẹ̀yin lẹ̀ tara ṣàṣà kẹ́ ẹ pe ìyá wa o torí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri ẹ pe nọ́mbà àwọn ẹ bá pe nọ́mbà yẹn lẹ̀ tó wá. nọ́mbà mi ni 081 60 98 76 47 nọ́mbà mi ni èmi ní apáyèsí ọ̀jẹ̀ fún gbogbo Ọ̀yọ́ èmi náà nìyẹn ẹgbẹ́ ìṣègùn olè Ọ̀yọ́ pátápátá mo wà ní Sábó area ní LA school Sábó ní oríta Sábó.